ní ẹ lára o gbogbo ẹni bá ní ẹ lára ara ni ọ̀rọ̀ náà. Òdodo ń bí inú ọba. Ẹ̀là àgbẹ̀kẹ̀kẹ́ rí irun kì í lójú àtòkùbọ̀. Irun funfun orí mi yóò ṣàjọ fún un. Ìkànnìyà ìkànnìyà ẹ̀rọ ẹgbẹ́ni mọ́jà rẹ̀ talẹ̀ ń sọ sórí fún kalẹ̀ wọ́n sọ sórí fún oṣù ṣé mo fọ́ fún yìí mo kó máa yóò dúró lásán o ní láti ya ara ẹ̀ ní brain gidi gan ni. Ọ̀gá, ìyá ìfáyọ̀ ní mọ́tò. Ẹ ṣe ara yín ìbá tọ́ ọ̀bọ̀ mi lójú rẹ̀ ó máa tọ́ ọ̀bọ̀ yìí lójú kọ́ tí bá tọ́ ọ̀bọ̀ yìí lójú kọ́ àti gbà tí àwájú ti pẹ̀lẹ́ yìí tó ti tẹ̀ ẹ́ sílé ẹ̀sìdẹ̀ òbí kàtígórì ẹgbẹ́ kan náà ní same level ẹ̀dọ̀. Mo rò pé tí ẹ̀ bá ń dàgbà ọmọ ìgbà náà ṣe ó fẹ́ ní làákà ẹ̀yọ kankan rárá àtọ̀. Ọ̀sẹ̀ tí kò fara ti tẹ̀sí. ẹ má wọrí nǹkan tí máa ṣe fún yín ó dàbí pé ẹ gbádùn àbí ẹ wà òkè ẹ má wọrí àtijọ́ ṣeré gan right ẹ má wọrí mo dẹ̀ máa ń rí respect yín tẹ́lẹ̀ mo ti rí pé ẹ̀ ń ṣe tó máa ń pọ́lé ẹni àrífín ni ẹ má wọrí. inú ẹ dúró ẹjẹ kò sùn. ok kò sí wàhálà. kí ló ṣẹlẹ̀ tó fi ń para báyìí sọ́fà kí ló ṣe fún ẹ. ẹ sọ nǹkan tẹ́ ṣe ẹ lanu ike sọ nǹkan tẹ́ ṣe. Kí ni mo ṣe náà? mo sì pé kẹ́ sọ nǹkan tẹ́ ṣe ẹ mọ nǹkan tẹ́ ṣe àbí ẹ mọ nǹkan tẹ́ ṣe ẹ má wọrí ọ̀rọ̀ yín ti yé mo dẹ̀ má padà disgrace yín publicly. Sùúrù náà. àbí afa ask me out. afa ask me out tó bá yẹ kó ask me out kò bá má ṣe bí àwọn kan ask me out ni kò bá better now ó ti Shindara ló lè explain better but darling. Shindara nǹkan. Ta ni darling ẹ ṣọ́ọ̀bù ló máa ti máa bèrè ṣinṣin ni. ọmọ yíwọ ẹsẹ ọ̀rọ̀ rẹ ti yé mi má wọrí. baby jọ Shindara nǹkan. Shindara ò sí school ó lọlé kò sí around. ìgbà ló máa dé. kó dé lọ́la. ó máa dé lọ́la lágbára ó máa bá mi bíbá ẹ̀ láyọ̀ àgbà òṣì kẹ́ tó wà lásójú bíi tèmi ẹ má wọrí má jù pẹ̀lú yín mo ti gbọ́ mo ti gbọ́ kó sí wàhálà. Ẹ̀ṣẹ̀ báwo? ẹbí wọn ní lè sọ nǹkan ẹ lè sọ nǹkan tẹ ṣe fún everybody àbí. Afa má parọ́ ẹ wo gẹ́yìn nínú ìgbésù. Àwùsùbìnlá. Àwùsùbìlà ẹ̀ Máṣe lọ wo tí bá wà yẹn ṣí ni. owó tẹ́ ẹ̀ bá wo ní bedroom kó yóò gbé abẹ́ lọ gbé kí owó àwọn Ike owó bá o. Kí ni mo fẹ́ fi ike owó ṣe? àfọwọ́n kọ pé ìlà láàfẹ́ làásán ẹ̀kọ́ fi mùsùlùmí àfa náà ní kánikọ́tẹ̀kẹ̀ tí bá wà yẹn ṣí ni ẹ ṣí ni ẹ bí mo ti ẹ ṣí ni. jẹ́ kí Shindara ṣe. nítorí wọn pa lórí lẹ́fẹ̀ẹ́ wá. Hello ó ti rìn oṣù àbí àwọn ọ̀nì tó máa ń tó máa fọwọ́ àwọn ohun tó ìrìn lọ náà àwọn wọn lẹ́sìn ọmọ tí mo bá the way I met you my own daughter and I don't know what is going on and you are there on church àbí you cannot be coming home come and look at that girl ṣé wọn lè máa wọlé kó wò ó ẹ dúró síbẹ̀ sí pọ̀. Single mother food from everywhere. Just because they don't want to be hot anymore. Because they don't want to be hot again. Oh yeah, oh yeah, oh yeah. Oh yeah ni ọ̀rọ̀ ṣe ni o. Ọ̀rọ̀ ṣe ni obìrìkìtì la ẹ̀dá. Oh yeah ni mo. Single mother food everywhere. Full everywhere. Abẹ́rẹ́ àbíjú kẹ́ni múrugú kan jẹ́ lọ. Ẹni rẹ̀ lè gbàgbẹ́ lọ ọ̀rẹ́ mi. Abẹ́rẹ́ àbíjú kẹ́ni burúkú lọ. Bẹ́ṣin dání àtúgbò. Ẹni rẹ̀ lè lọ. Ẹni rẹ̀ lè lọ. Ìfẹ́ àfẹ́díyẹ òdenu, irọ́ lára yé ń pa fúnra wọn. No love again. I don't want
start to love again. Torí fake love fún fọ̀tà wọn. Mo gbọ́ o. Ọgbọ́n lolútọ́rọ́ fi ń lòlú ọ̀rọ̀. Ọgbọ́n lolútọ́rọ́ fi ń lòlú ọ̀rọ̀. Ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ o. Do your best and leave the rest. Ṣé ti rẹ̀ ní ọ̀gá o? Do your best and leave the rest. O lè dàbí Ọlọ́run. Kò sẹ́ni tó mọ̀ dàbí Ọlọ́run ọba mi sí láìlú. People you trust can fall you. Àwọn tó gbára lé. People you mingle to determine who you be. Forever won't make you somebody jẹ́. Single mother food for ground because they don't want to be on the game. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀? Ṣídára ni ó ṣára ti kú. Akim gbọ́ Ṣídára kí ló ṣe? Ṣídára ti kú. Jẹ́! Ó ti tán. Kí ló pa? Ṣubú lọ lé ládọ̀ọ́dì nígbà táwọn agbọ́ láàárọ̀ ìdìbò ti kú kò yé bí. Mo kú. Èmi àti Ṣídára ṣì sọ̀rọ̀ lánàá. Èmi àti Ṣídára ṣì sọ̀rọ̀ lórí fóònù lánàá. Kí la máa ṣe báyìí sìn? There's nothing we can do. Nothing we can do right now. Ṣìndárawádà níbo ló lọ Ṣìndárawádà níbo ló lọ alọ̀lé màmá rẹ̀ alọ̀lé bàbá rẹ̀ Ọlọ́run kúkú ń ṣe ní fẹ̀mí ìfẹ̀lẹ̀ ṣe gbọ́ ẹ̀yin náà ẹ máa ṣe jẹ́jẹ́ nínú skul o mo pray kọ́ náà fún wa ní strength àti bẹ́ẹ̀ lọ sí i. Thank you. People. Bọ́sù, kí ẹ́? Níbo ni o lọ látàárọ̀? Mo lọ sí ń bọ̀. Níbo mo lọ látàárọ̀? Mo sọ fún yín pé Ṣìndára deserves justice. Ṣé rí pé mò ń ṣeré ni? Ààbò Akim, o lè jẹ́ kó ọmọ ọlọ́mọ, o lè jẹ́ kó sùn re nà. Kúlẹ̀ tó lọ kọ́lọ́pàá wá báyìí nà. Why? Àwọn wò lélẹ̀. Schoolmate ni ẹ wo kò yé àwọn kò yé wọn ẹ já lọ kò yé wọn. So ṣé kí n rí ìdìbò tó ń ṣe yìí ṣá? Ó lọ kọ́lọ́pàá wa. Wọ́n kí ló tọ́lọ́pàá ìwò mi báyìí ṣé. Jẹ́ ká wọlé ká lọ bá wọn náà. Jẹ́ ká wọlé. Mo já dúró dè wọ́n. Àríkẹ́ bá mi sọ̀rọ̀. Àní báwo ló fẹ́ ṣe gbogbo eléyìí dá?
Àríkẹ́, bá mi sọ̀rọ̀ náà. Táìmù ṣì wà. Má lùsùn òbò. Ó sì lè fọkàn bí ó dẹ̀ ṣe lè bímọ ní ìlójú mi. Ṣé ọmọ bá mi sọ fún? Ọ̀rẹ́, ó ti tú now. Ó ti tú. You've been like this for days. At least sọ̀rọ̀. Mo mọ̀ pé kò sẹ́ni tó máa ṣe tí ò ní dùn. Ọ̀rọ̀ mo là ń sọ pé yìí. Jọ mo fọlọ́run bẹ́ẹ̀. Ó ti tó. Take it easy, ṣó ti gbọ́. Mo mọ̀ pé lágbára Ọlọ́run á ṣe ìtòdà fún ẹ lágbára Ọlọ́run. Ṣé ọmọ èmi ni kí ni yìí dójú? Cinderella mi ló máa pe grandma ló máa lọ́mọ mi ní ìrí mọ́. Sọ̀rọ̀ ọkọ mi. Ẹ káàsán. Ẹ ṣé o. Orúkọ mi ni Bashir Sulaiman from State CID. And my colleague here. Orúkọ mi ni Yomi Fabi, I'm an activist. Ajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tí ò lágbára. Okay, please you can have your seat. Ẹ kú ọ̀rọ̀ èèyàn lẹ́ẹ̀kan sí. Arákùnrin yìí ló wá fẹ̀sùn kan ìdílé yìí. Ó ní ẹ mọ̀ nípa ikú arábìnrin Shindara. Olúwa Shindara mi. Láfikún mà, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ó lòdì sí òfin ilẹ̀ wa kéèyàn gbẹ̀mí ara ẹ̀ fúnra ara ẹ̀ ká tó máa sọ wípé kéèyàn gbẹ̀mí ọmọlàkejì and government ti ní interest in OKC and that is why we are here. Are you okay? O ṣe máa sọ pé ọ̀rẹ́ mi ló pọ̀ ọmọ ẹ̀. Kò yé mi. Who are you? Ọ̀rẹ́ Shindara ni mímọ́. Ọ̀rẹ́ Shindara wá ní wọ́n pa Shindara nínú ilé yìí. Olúwa Shindara mi. Màámi. Ẹ̀yin lẹ́fà. Èmi. Ọ ní èmi mọ̀ pọ̀ ọmọ mi. Ẹ̀yin lẹ́fà. Àríkẹ́ òun nìyẹn àyẹ̀ ń já. Màámi. Títí tí mo fi wọlé ó mọ̀ ẹkú gbogbo ẹ̀ kò sẹ́ni kankan tó dáhùn ìgbà tó yẹ pé inú ilé jàǹgàràn yìí ìwọ nìkan ló ń gbé bẹ̀ ìwọ àti ọmọ ẹgbà mélòó ló ń lò nílé ìyẹn máa gba skul lọ kó o ṣe kan látijọ́ yìí ò gbọ́ àlọ́ wọ́kùnrin kan sílé ayé ẹ̀. Mo ti gbọ́ màámi mo ti gbọ́ Ami, don't shout. This is a civilized place. Neighbors. Mo ń bẹ sọ ọ̀rọ̀ tó ń dùn mí. Èrò tó ń dùn mí lọ́kàn ni mo ń bẹ sọ. Ọkọ pọ̀ níta. Ó wà òkè lọ́mọ obìnrin tó jọ torí Ọlọ́run. Àwọn ọ̀rẹ́ mi gan wọ́n ti fi ń bú mi pé ìyá Àríkẹ́ o àti bàtà Àríkẹ́ ti dé láti ìlú òyìnbó tọ́kọ ẹ ti kú. Tí ó dẹ̀ ń tí gbogbo bó ṣe wà òkè kò lọ́kọ kò lọ́kọ wọ́n ń bú mi Àríkẹ́ jọ torí Ọlọ́run ṣàánú mi. Mo ti gbọ́ yín. Mo ń lọ sọ́fíìsì. I have something to do. Ẹjọ́ máa ń wẹjà máa lọ. Ó ń lọ sọ́fíìsì. So gbogbo nǹkan tí mò ń sọ sí kò tà létí ẹ̀. Ní bọ́ọ̀sì lórí pé mò ń bẹ èso tọrọ. Madam. Mami. Ẹni rẹ̀ lè gbẹ̀rẹ̀ lọ ọ̀rẹ́ mi. Bàbá ni àdìjú kàní burúkú lọ. Just leave me. Tí lè worry you. Ẹni rẹ̀ lọ. Mo ṣe ní kí n máa páàkì wọnú kọ́wọ́ tí wọ́n páàkì sínú kọ́ńpáàdì nìyẹn. Mo ní mi páàkì dandan ni. No dey space here now, space. I'm okay outside there. Ló ń ṣe ẹ náà. Na me madam go dey follow talk. Na me go dey follow talk now. Mami kí ló dé? Ọmọ mi ń kọ́. How are you? Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Madam, I tell am say make she carry her car come inside compound. She no gree come. Make I help her carry her bag enter inside house sef. She no gree carry am. I no know wetin I go do this madam again o. Màámi, lórí ọ̀rọ̀ yìí náà. Wo nǹkan tó dé pọ̀. Ṣàlàáfíà lọmọ mi wà ṣá. Excuse us. Nonsense.
ṣàlàáfíà lọmọ mi wà. àlàáfíà ni gbogbo wa wà. tọmọ mi bá ti wà lálàáfíà sórí yìí tó kù kò kàn mí. èmi kọ́ máa ń. kò kàn mí o torí ò ṣe ìfẹ́ inú mi ijó tó bá ti ṣe ìfẹ́ inú mi ìjọ yẹn ni máa gòkè ìjọ yẹn ni máa bẹ jókòó sókè ń bẹ yẹn ìjọ yẹn ni máa bẹ wọnú ilé káàkiri lájọ máa fẹ́ yín tọmọ ti yá. mami ní ọkàn mi. neighbors. ẹ̀dùn ọkàn mi lèmi sọ fún ẹ. ohun tí tó bá ní ọkọ tó ní adé orí ni máa wọnú ilé yẹn. màámi ni máa gòkè yẹn lábẹ́ èmi mi ìbẹ̀ wọlé mo ní mi ìwọlé lọ́wọ́ ọkọ lọ́wọ́ adé orí. lórí ìkáfẹ́ ọkọ yìí náà mo ti gbọ́ màá ṣe mo ti gbọ́ ẹ̀jẹ̀ wọlé. kémi wọlé èmi kí bẹ̀ wọlé mo ní mi ìwọlé lọ́wọ́ ọkọ ni mo fẹ́. mo fẹ́ kó ní ìjókòó ayọ̀ ni mo fẹ́ kó ní adé orí ni mi ìfẹ́ kó di obìnrin tó máa wà tó lọ́kọ ni òun ni mo ṣe fún ẹ tí ẹni mo ṣe. mami mo ti ní. Àríkẹ́ grandma ò ṣe nǹkan tó wrong now grandma fẹ́ kó ní adé orí kò dẹ̀ bímọ ṣùgbọ́n you're a strong woman o and I envy you èmi àti Zainab gan a máa ń sọ̀rọ̀ ẹ mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà nǹkan gidi lọ́lọ́run máa ṣe. èyí tẹ́ ṣe lójú because all was fake. ó ga o àfi ìgbà tó jẹ́ pé àsìn yẹn wáyé ni. what's that. yes now that's the truth. ìwọ nìkan àfi ìgbà tó jẹ́ pé ìwọ nìkan ló dálé ayé fún ìwọ nìkan ló lọ́kọ ìwọ nìkan ló lọ́mọ ìwọ ló ládùúrú ṣọ́ọ̀bù jọ̀rọ̀jọ̀rọ̀ yìí ìwọ yìí ní chocolate glow ìwọ yìí chocolate wardrobe ìwọ yìí ní gbogbo ẹ̀ ó tún gba mọ̀rin ìsìṣẹ́ kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ ṣé wọn náà sọ bẹ́ẹ̀ alẹ́ mi gan mo ti ń rò bí pé ṣé òun nìkan lọ́lọ́run ṣe fún mi ṣó ti lò wá mọṣẹ́ nítorí kò yé mi ìwọ nìkan chocolate glow ìwọ nìkan tailoring shop ìwọ nìkan ló ń lo G-Wagon ìwọ nìkan ló ń lo Range Rover kí ló ṣẹlẹ̀ àwọn àtẹ̀ní Toyota Corolla àbí ọ̀rẹ́ mi ṣé mo parọ́ o ti sọ bó ṣe ń lọ fún wa jọ já wa sí at least ọ̀rẹ́ ni wá now. I'm trying to survive mo wá bá yín Nàìjíríà yìí náà ni. abẹ̀rẹ̀ gbẹ́bọ́lá dé owó ní trying to survive abẹ̀rẹ̀ ẹ̀yin olówó bẹ̀ ṣe máa ń ṣe ni káwa náà kàn sí. Hey now, this is what you guys do. Ìkọ́ tẹ̀ ń ṣe Nàìjíríà ń sìn lé ẹ̀ ń ta aṣọ ẹ̀ ń ta cream. Chocolate cream is just a cream tó jẹ́ pé a kàn ṣe out there for people to use. káàtì ẹ̀gbọ́n ti tèmi àwọn àti wa tán àwọn ni wọn lọ́kọ ẹ lò ọ̀rẹ́ jẹ́ àlọ́ because happy going o èmi ò jáde òun náà ṣe wà bọ́ ṣe wà. No, serious. I didn't believe her. As beautiful as you are. ẹ bá ń bá bèrè lọ́wọ́ ẹ̀ ṣe ó ń bá mi lọlé ni ó ń bá mi jáde tí bá ti sọ pé happy going mi ò lè ṣe mo sọ pé kí ni ò ní secret admirer kan tó admirer mi níbí kan ni. wo nǹkan tẹ́mi ṣàfẹ́sọ ní pé jọ nítorí ọlọ́run ọgbọ́n tó ń dà sí i fi wọn èmi náà ọ̀rẹ́ mi mo fẹ́ dàbí ẹ̀. kò lè yé yín. jẹ́ kó yé mi jẹ́ kó yé mi. ọ̀rẹ́ jẹ́ ìsọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kí ló sọ báwo níbo là ń lọ lálẹ́ yìí. I don't know what I've done wrong. I don't know what is going on. Tí má tiẹ̀ ṣe é ṣe wíwá pé mo wá bá mi sọ. Mo pe board meeting pé àwọn staff tó ti dé fún promotion ká promote wọn. Then ká dẹ̀ change status wọn kan fáwọn tó bá deserve official car ní cars. Kí n dẹ̀ sign check wọ́n lè lọ purchase ẹ̀ ká hand over fún wọn. Mo discover wípé ní signature mi ò valid mọ́. That he gave an instruction that whatever I sign in that company does not stand. Àfi tí wọ́n bá sign àbí account officer. I can't imagine going through that kind of ridicule. I mean, you can imagine the kind of shame, it was insult. I mean, it was degrading. To yẹ pé younger staff ló wá ń sọ decision tó yẹ kí n take nínú room nínú ilé mi tó yẹ pé bẹ́ẹ̀ mo ti jáde láàárọ̀ fún mi ní pé ìyàwó mi ti change yẹ pé that I cannot sign the signature. Imagine the magnitude of such an embarrassment tí mo subject ara mi to. I look stupid, I look incapable, I look like figurehead. I was embarrassed. I felt lesser than a man. Láàrin èrò ń bẹ̀ yẹn. It got so bad. Surely, gbogbo yẹn ò dùn mí, kò dùn mí. I do not really care about the company or anything, but my home is paramount. Babe, tí mo bá share as a woman, ó yẹ kó èmi kó bá mi sọ. So àwọn àtẹ̀yìn torí yẹn wọ́n máa ń jà. Even if I've done anything wrong, I think you should call me and tell me tí n bá ṣe nǹkan kan. Kò sí bí èèyàn ṣe máa wà tí wọ́n ò ní kọlu ra wọn. Ẹni tí yóò bá sọ sí ló máa ń jarun bá lù. I mean, call me and talk to me. I'm a perfect gentleman. Máa bẹ́ẹ̀ mo lè ṣe ohun tí ò dá kí n má mọ̀ kì í ṣe pé mo mọ̀ ṣe. It's okay. Má bínú. Mi ò mọ̀ pé o ní so much amount of money.
màá reverse ẹ̀ ṣùgbọ́n. The decision of Yes, bá lọ sí office lọ́la, I will reverse it. so that my signature can be valid. Yes, dear. Yes, dear. As soon as possible. Yes, màá ṣe é sìn. It's something you need to do. Let me tell you this, I'm taking some strategic move to your... Bọ̀bọ̀ eléyìí tẹ́ pẹ́ lè yí ọ̀gá ẹ̀ ni o. Ẹ̀yin náà mọ̀ kọ́ máa ṣe kan wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀. Yes ma. Ó yá ìtura mọ́mí ṣì gbéra. First lady Mrs. Sake. Ó ga èmi náà ti mọ̀ pé tójò ti rọ̀ yìí ọkọ̀ akin ò ní jẹ́ kẹ́ tètè bọ́ta. Bẹ́ẹ̀ni ẹ bá ti sọ fún wa ẹ bá sọ fún wa pé tètè wá sí ṣọ́ọ̀bù ní ká wá búlọ̀kì ní mọ́lẹ̀ èdè wọn tó wá dúró síbẹ̀ látàárọ̀ kó dáa. Kí ló ń ṣẹlẹ̀? Leave her now. Wọ́n wà lazy at home. I can't just leave him like that. Ó jàre kí ló ń ṣẹlẹ̀? Báwo ni ibi tá a lè fẹ́ máa lọ? Ìjọba kan ti gbé báàgì wọlé ṣàlọ́mọ́ ni. I'm waiting for somebody. Téèyàn bá ti wá yẹn dáwọ́ a máa lọ. A tún máa wọlé. No worry, kí lè rúkọ ẹ̀ we go and eat. Ṣé ká ṣe lọ dúró síbi ṣọ́ọ̀bù ká Ká lọ́nu ṣọ́ọ̀bù. Ìjọba mi jẹ́ oúnjẹ kí a ṣe. Ọ̀rẹ́ mi. Mrs. Sake. Ó mi ṣì ń dára. Ó dẹ̀ sọ̀rọ̀ náà mo ti ń bèrè láti ẹ̀kọ́. Ọ̀rẹ́ mi! Ọ̀rẹ́ rẹ̀. Kó lè wá pa. Kó lè kí ṣe ti dírẹ́sì rẹ̀ lásán. Bẹ́ẹ̀ni. Dírẹ́sì máa fẹ́ mo ló ti rà. Ọ̀rẹ́ mi ló ràn Fidalog fashion láti. Mọ́mí ṣì ń dára. This is nice. Báwo tẹ wá ní gbogbo ẹ̀? Wọ́n á dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Ó ń gló. Ṣé jà ẹ̀ ó ga jù. Ọlọ́ọ̀lọ́. Iye ṣì ń dára. Ẹ kú gbádùn. Bí mo dẹ̀ ṣe rí látàrọ̀ tí mo ti dé mo ti ń bèèrè pé kí ló ṣe é kò dá mi lóhùn kí ló ṣe é kò dáhùn bóyá tí wọ́n bá bí ṣá ó lè ṣàlàyé fún ẹ. Ìyá Ṣínà kí ló ṣe lójú. Mo ṣubú ni. I was coming out from the bathtub so mi ò mọ whether ẹsẹ̀ mi gbá I don't know. Kò yé mi ṣubú nínú bathtub fojú gbá bathtub láì wọ̀gùn láàrin inú bathroom kí ló ṣẹlẹ̀. Anyway ó ṣáà ti jẹ́wọ́ fún ẹ mo ti ń bi látàrọ̀ kò dá mi lóhùn but at least she was able to confide in you tó jẹ́wọ́ fún ẹ ṣé ṣáà ti lògùn. I don't have an appetite to take anything. O ní appetite ṣọ́rọ̀ nìyẹn ó dà ṣé wàá jẹun kí n gbé ẹ jẹun bóyá yẹn tiẹ̀ máa ṣe ẹ̀ mood up bills on me. Okay. Oh, so. All right. Anyway mi ti dé nìyẹn ó ti yá. Hello? Shindara? Yes, how are you? Okay, ṣàlàáfíà ló wà? Yes. Mo ń lọ embassy nsìn. Yes, mo fẹ́ lọ kó àwọn documents yẹn. Mo fẹ́ jẹ́ ká relocate padà. Yes. Tí bá délé kí n bẹ́ẹ̀. Okay there. Okay. Tí wàá rẹ̀. All right. Mi ò fẹ́ sọ̀rọ̀ jù, mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Tí bá délé màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ better. Yes, I'm going to the embassy now to pick the document and I want us to relocate. Yes. Sorry. Okay. Ṣé lóòótọ́ tó fẹ́ relocate? Kò yé mi ṣé ó fẹ́ fọkàn ilé. Kò yé mi ṣé bá ṣe máa wọ̀ ọ́n. Owó làbọ̀ relocate owó ní ṣé fẹ́ fọkàn lè àbí ṣafẹ́ lọ́kọ̀ ò try fún ẹ. Èmi ò mọ ṣe bí ajọ́ bá fẹ́ sponsor. Kò yé mi o kò yé mi àbí all of a sudden wo ni a fẹ́ relocate all of a sudden Ṣìndára kó máa bọ̀ ọ́lẹ̀ fẹ́ relocate. Ẹ ṣafẹ́ ní ọkọ̀ akin fìyà jẹ ni àbí kò tí ẹ yé mi àbí ọkọ̀ akin táwa tí ẹ ṣe fi ṣe prayer point. Ọ̀rẹ́ olóhùn fẹ́ relocate. Wá ìyẹn gangan ló jẹ́ kí èmi náà wà níbi ilé rẹ̀ torí kò yé mi èmi ò wá mọ̀ bóyá wọ́n fògùn bá sọ̀rọ̀ ni àbí wọ́n fẹ́ gba àbí kí ló dé tó máa lóun fẹ́ fọkọ́lẹ̀ why tó fi fẹ́ relocate. a ní nǹkan kan ti tẹ́lẹ̀ everybody knows I tried my best being a good man all of a sudden mi kò dédé jí àyè wọn ló fẹ́ quit. ẹ wo ó tójú sí mi o torí wọn nǹkan lẹ ń ṣe fún kò ń ṣe pé bóyá ẹ̀ṣin sanwó lé tàmá sọ pé bóyá owó lé ẹ̀kọ́ lé titi yín ni àwọn ọmọ school ẹ̀yin lẹ ń san school fees wọn
kò sí nǹkan tẹ́ kì í ṣe ẹni tó bá tiẹ̀ rí ìta gan máa mọ̀ pé yes ọkọ ló fẹ́ sílé ọkùnrin tí wọ́n fi ń tọrọ lọ́wọ́ Ọlọ́run ni yìí náà ta ló máa fẹ́ yín tó máa lóhun òun ò lọ́kọ sílé àbí kí ló tún fẹ́ kí lóbìnrin fẹ́ gangan in fact prayer point ẹlòmíì ní máa ń ṣé ìbáyé jọ sọ lélẹ̀ tó wà pẹ̀lú tala wọn. ẹ̀yin ni ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ nígbà. ṣé o wa okay o ṣe ọkọ orí ẹ pé. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ẹ̀ ń. ẹ gbèsè orí wọ common sense ẹ ní ladies first. be a gentleman. Abi, let's trust you. I gotta get him. I gotta get him. Sit down. What is going on here? I want to know. Madam, ṣàwàpá. Kí ló ṣẹlẹ̀ níbi ikọ̀ ẹ lọ́wọ́? Àríkẹ́, dẹ máa wò ó. Àdèmọ́pá dúró ìjàmbá yìí dẹ̀ ń jẹ́ o. Ṣúrí mi àti Zainab, a máa ń jealous ìwà àti Uncle Akin. Àdèmọ́ mọ̀ pé ìwọ ló ní gbogbo ogún tẹ̀dẹ̀ náà o. Because you are my good friend. If you are my good friend, you will call me and ask me. Ṣé rí Cinderella tá à ń sọ yìí? Inú ilé ló kú sí o. Accident inú ilé ló ní. But ẹ má worry, family issue ni a máa sort. No. Ọkọ yín ló pa Cinderella. What? Who are you? I'm Cinderella's friend and her confidant. Ẹ wo officer, ní ọjọ́ tí Cinderella kú. Ṣé fẹ́ gbọ́? Ọkọ òun ló lórí aya. Bèrè anywhere láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọkọ òun ló lórí aya títí di America tá n copy yẹn. Ó ti àwọn kan gender equality ló máa ń pè. Mo gbà. Ṣé mo máa sọ wípé my husband is still my husband anywhere. Àwọn àgbà wa bọ̀ wọ́n ní ọbẹ̀ tí bá lè ilé ò bá kí jẹ. Ìyẹn ló kó gbọ́dọ̀ ṣe. Ìyẹn náà ló wá ní pé kó máa maltreat mi. Ẹ bẹ̀rẹ̀ lọ́rọ̀ ìjọba olódoko yìí. Ẹbí ẹ mọ̀ parọ́. Baby, irú rẹ̀ ló ń pamọ́ mi. Dúró ọ̀rẹ́ mi, ṣé o believe ní tó sọ ọ́ sìn? Ọ̀rẹ́ wa ìyẹn ò dáa. Listen, wọ́n náà gbọ́dọ̀ ẹnu ẹ mú tó bá nà kò dá mi we are all gentlemen. Come on. We gentlemen, I can't do that. Máa nà obìnrin of all things. I can't do it. Kí ló ń ṣe sáré? By this time. Daddy ò ti dènà àwọn ní kí n kó jọ fún ọdún fún Àwọn ti gbọ́, ọmọ àrí dáàdì lọ́la, ṣùgbọ́n. And tomorrow morning, we are going back, so go and sleep, my darling. I lost school anytime. Why didn't she secondary school? I'm treating you be adult. Every time I'm laying on you. To go hug your mom. Love you. Sweet dreams. Sweet dreams. Sorry. Àwọn olórí púpọ̀ ọkùnrin tí ẹ̀ ló ń lo obìnrin náà. Olórí púpọ̀ ọkùnrin ni. Òun ló ń lo obìnrin. Excuse me. Òun pa ọmọ mi. Hello. Ní public. Hello. Yeah, what's up now? What's it late? It's late. This is too. Yéé, Mi mọ̀ pé time ti lọ tó yẹ okay, mo bọ̀. I know you are your. Please come back home, Joe. All right. Okay. Wo tó o bá ń nà máa nà mọ́ tó bá ní nǹkan tó ṣe mu tí yóò dùn mọ́ ní yóò ṣe mọ́ ọ̀rẹ́ ẹjọ́ release mi. We go dey see later yẹ kí n máa lọ. Yes bro. Ara later. Lọ sí bro. Ilé tó hang ọwọ́ mi. Máa hàn gẹ̀ níbo ló fẹ́ máa lọ. Mo ń lọ ní ìyó. Níbo ló ń lọ? Kí ló ń sọ lẹ́nu ẹ̀ tí ò dùn? O fẹ́ fi wálẹ̀ mú ọ̀fẹ́ máa lọ ní. Bọ̀bọ̀ yìí fọ́ ní ṣá. Wọ́n mọ̀ pọ̀ ní reason náà. Wọ́n mọ̀ pọ̀ ní reason. Reason burúkú wo ló fẹ́ ni? Ṣé o ti gbàgbé ibi tá à ń lọ léwu ni? Oh, this night. Ó ṣí ọ̀rẹ́ mo ti gbọ́ kíra mi. Tó dẹ̀ bọ̀ wípé ọ̀wọ́ ni gbogbo bíìsì ẹ̀ ó máa wà lórí ẹ̀. All my tone is your turn today. So ká ṣe fún nǹkan tá a máa ṣe ìgbà pàápàá pàkàlẹ̀ máa ń lọ. Wọ́n lọ sọ fún ọ̀fẹ́. Wọ́n sọ fún ọ̀tún. Lọ síbi kankan. Mi ò gbàgbé ọ̀rọ̀ tó pamọ́ mi bí o. Again. One and one. Me and you.
Not again. Not again. Not work again. Not good. Again. Why are you doing this? Because it's motive operate on the another level. But the banana materiality. So you mean for the capacity? You just know I'm always lost me elevating. Let me elevate upstairs. If I lost my phone. You mad. Over what you want to know of my area. I'm not fucking you. I don't do clean. I don't do everything. Don't cry now. You be care. You will walk and don't get out my down. I'm not the mother to let you about it. I think you when people tell you do it. If you think say you want to if you get your home, make you keep her, make you keep her. If you don't get your home, make you keep her, make you keep her. Ìgbéyàwó di àwáwòrán ẹ ò bí ní ẹ ò bí bá. Ìgbéyàwó di àwáwòrán o. Alákànrí kan bí ẹ mẹ́ka dẹ́ you make you know. Àṣegbé ò sí àgbọ̀ndé tó máa yóò make you keep her. Mo ríra mi láàrin ọjà gbogbo àwọn tó wà lọ́jà yẹn pátá àkúdà ìyá lóbìnrin yìí. ayé tí lápá ọmọ fẹ́ yà ni a ní o fẹ́ fi àdúrà ṣe wálé ṣe o tún múra sáàdúrà yẹn ló ń gbà kíkọ kí ló dé. sí nǹkan méjì tó máa ń ṣe ju wípé ó fi ara ní wá lọ. ṣé rí ojú èmi tẹ́ ń wo yìí mo ti fi rí nǹkan tí ẹnu mi ò lè sọ mo ti fi rí mẹ́wàá. kí ló dé tẹ́ fi like sìgá. I'm gonna count 50 advantages of cigarettes. Ọlọ́run ẹ try ẹ. No. Èmi ni. ìfọ̀rọ̀ ni ó tún ti bẹ̀rẹ̀ chọ́chọ́chọ́chọ́ tó máa ń ṣe láti kékeré òun ló bá délé ọkọ yìí o. mọ́mí kò ń ṣẹ́jú mi ẹ̀bùn ní. ojú ẹ̀ tó bá fi wá ìwàkuwà definitely wá fi rírì kúrì náà. kíní kan tí mo fẹ́ bi yín léèrè ni báwo lẹ̀yin méjèèjì tẹ́ ẹ ṣe ṣe ẹ̀yin òkú méjèèjì tẹ́ ẹ jọ ń ṣe lọ́kọ láya. I was just coming out from the bathtub. I don't know. I don't know. Kí lẹ fẹ́ fojú wá mi báyìí? I don't know. Don't worry. What's going on now? You can always talk to me. Yes, I know that. Now my joy, I know. Have you eaten? Have you eaten? Yeah. Let's go and take pizza. Wait. Shinda! Oh, you look so good. Ìwọ fine. Ìwọ tí mo mọ̀ pé gbogbo style kan tó wọ̀ nìkan ṣeré. Wọ́n fine. Akim kan.
mo fi ní sẹ́. Ẹ wo mi ò sí mú. Ṣínà! Ṣínà. Ìbéèrè náà ló sọ. Báwo ló dé? Mo ṣe dé láìpẹ́ yìí. Níbo lẹ ń lọ? À ń lọ sí library. I just asked after you. Jọ ṣé mo lè rí ẹ? No, we have to put to library now. We are very important. Sindara Mani, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí ni kórí kí ni? Kí ni tí mo gbé yẹn náà? Sindara ni. Bọ̀bọ̀ lọ́rí, nǹkan tí bá ti bá bọ̀ ní gbàgbó kan mi, anything ò bá kàn mí. Ẹ má bínú. O lè wá ní sábà dé á. Shinera, wá mi sọ̀rọ̀ náà, kí ló ṣe ẹ́? Ọkàn ọmọdé látara òun sunkún. Okay, please talk to me. What happened to you? Kí ló ṣe ẹ́? Why don't sunkún? Ó dẹ̀ bá mi sọ̀rọ̀. Because I don't understand. Tẹ̀ṣe wọlé ó dáa. Sí, àtàrà ló ti sunkún. Mi mọ̀ kan tó ṣe. Wá bá sọ̀rọ̀. Because I don't understand. Sínsìn, báwo ló dé náà? Ṣùgbọ́n, wá kí ló tó fi ń ké? Má sọ fún mi pé kí ni ètò ti ṣẹlẹ̀. Ó tún ti ṣẹlẹ̀. In fact, this time it's even so worse tó yẹ pé mom sí lands hospital. Hospital. Kí ló ṣẹlẹ̀? Ó ti sú mi. Ìgbà wo la fẹ́ ṣe lè dáná? Mi ti sọ fún wọn kó jẹ́ ká padà síbi tá a ti wá ká padà sí London mi ráyè gbogbo ilé. Sindara, everything will be fine. Kò sí problem to any solution there. You know I don't like seeing you cry. Please don't cry. I'm just going to kill myself. What is making me You will not die in Jesus' name, oh. Why? Kill and fat of the door. Kill yourself. Má sọ̀rọ̀ kú now, Sindara. Everything will be okay. Everything will be okay. Ṣíṣe. Eke ó lè bá adìẹ sọ̀rọ̀ náà. Ó tún pé ṣínṣìn apèṣin dára kò tiẹ̀ smile kù. Kí ló dé? Ó wà okay. Èwo ẹ filẹ̀, ó máa ń jẹun sí lórí ni. Bí náà. Wá ti jẹun sí lórí bóyá máa ń ṣe nìyẹn. Tó bá yẹ ó máa sọ̀rọ̀, ẹ filẹ̀. Ó dá sí nǹkan tá à ń sọ látara. Okay, I understand. Alaye. So, Tabati discuss it. Okay. Babe. So, I live here. Just the canteen. Olúwa ṣe ń dára ni. Kí ló tún ṣẹlẹ̀ náà? Ó ti sú mi. I swear to God, ó ti sú mi. Tí máa sọ fún ẹ pé ní òru àná mọ́jú ẹ̀ ni pé dádì mi ṣùnà mọ́ mi ò ní believe. Wọ́n mọ̀ pé mo tiẹ̀ wọ́n mọ̀ pé and most times tó máa ti dé báyìí tó máa ti yó báyìí wọ́n kàn máa behave anyhow ó rí mọ́ sínú máa da gbogbo ẹ̀ lé lórí wọ́n kàn máa nù wọn. Was it under the influence of alcohol or? It's not even alcohol because gbàgbọ́n tó ọmọ tí gan wọ́n máa ṣe rádaràda. Ṣé ìwọ tó lè play fún mọ́mí ẹ̀ láti mú kó má mọ̀ pé o tiẹ̀ mọ gbogbo? She can't do the same thing in school here. The reason why I chose to play along is because mo ò fẹ́ kí mom sí mọ̀ pé mo mọ̀ gbogbo àwọn kìíní. She won't feel okay with herself. Gbogbo àwọn embarrassment àwọn pé inú wọn ní dùn because wọ́n máa rò pé wọ́n affect èmi náà. And I don't want her in such situation. Sindara, this is affecting your studies and I don't like it.
You don't expect me to act like everything is fine when nothing is fine with me. But I think there is limit to everything. There is limit to everything. No, are you sure it's safe to confront him? I think what worry say? Torí pé mo dákẹ́ inú mo ṣe take advantage wa méjèèjì. Wọ́n ń sin gbogbo ọ̀rọ̀ tó ti wà lọ́kàn mi, mo máa sọ gbogbo ẹ̀ fún wọn. Wọ́n máa gbọ́ burúkú ọ̀rọ̀ lẹ́nu mi lẹ́nu. Shaking. Okay. Oya lọ jẹ́ n gbọ́, mama gbọ́, yeah. And you can stay on the phone, má worry. Okay, mo ní kọ́tẹ̀, wọ́n ṣáà dúró lórí phone. You can stay with me. Alright, but I'll call you tí má ṣe tán. O ṣe. Enter record you call. But why? Have I not been a good father and a good husband? Jọ kí ni wọ́n fi ń ṣe ọkọ tí mi fi tọ́jú ìyá ẹ̀? Àbí kí ló fi ṣe bàbá tí mo fi ìyá ẹ̀ jẹ? Mr. Akinola Ojediran, you are not my father. My name is Raymond Oluwashindara, and I know who my father is. And kí Ọlọ́run fi ọ̀run kẹ́ wọn, nígbà ayé wọn, he was a responsible man, unlike you. Yeah, unlike you. Mo mọ story yìí now. Abẹ́rẹ́ pé mo ti dé Nàìjíríà gba tí mo sì bẹ̀ sí fẹ́ yín ni. Márúwá ni wọ́n fi kẹ́rù yín wá sílé wa. Mo rántí báyìí Márúwá àtàwọn yellow buses tó máa fi ń kẹ́rù lọ́jọ́ ta yẹn. Tí àwọn security guys tó wà ní gate ní estate tó sọ pé wọn ò jẹ́ kẹ́ wọlé. Mọ̀ sí mi ló lọ bẹ̀ tán lọ bẹ̀bẹ̀ tán fi gbà yín wọlé. Oúnjẹ tẹ́ ń jẹ, mọ̀ sí mi ni. Omi tẹ́ ń mu, aṣọ tẹ́ ń wọ̀. Ibo ọ́fíìsì tẹ̀ ti ń ṣiṣẹ́, ọ́fíìsì pọ̀ sí mi. Àgbàtẹ́ ti head office yẹn, debit la máa rí lórí, debit, àrí credit rí. Ẹ wá sọ, do you even look at yourself at all? Ṣé máa wúra yín nínú mirror? Ẹ máa nà wọ́n sí mi ẹ̀yà, ẹ máa ṣe nígbà pé wà alright. Lẹ́yìn tá a mọ story yín. Kìdẹ́ ń ṣẹ̀bi yín. Grandma tó ní kí mọ̀ sí mi fẹ́ yín, àwọn náà jẹ̀bi. And I think this is one of the reasons why àwọn single mothers on kì í fẹ́ marry. Being a single mother is not a crime. But at this time, I really àwọn responsible people tó máa take responsibilities like yourself. Like yourself. Because everything you are today, my mother made you. But kí la get? Ẹ máa fúnra yín brain o. Tẹ́yàn bá respect yín, tẹ́yàn bá respect ajá, torí olówó ẹ̀mí o. Torí olówó ẹ̀mí o. Alákọ̀ọ́bí wọ́n bí o. Get out and take this house! If you look the street now, single mother, what plenty of. If you get your own, make you keep her. Make you keep her. If you get your own, make you keep her. Make you keep her. Love the guy, keep her. Bolu the ground. Make you keep her. If you get your own, oh, make you keep her. Make you keep her. Alákọ̀ọ́rí wo bí o. Kò mà sí àṣẹgbẹ́ o. If you think say you wise, ológun ó dáyà lọ. Bàbẹ̀rù rẹ̀ níbodè. I am sorry. Mo yóò pretend. If you get your own, make you keep her. Make you keep her. If you don't get your own, make you keep her. Make you keep her. Ìgbéyàwó níyàwó àwòrán ẹ ò bí ní ẹ ò bí bá. Ìgbéyàwó níyàwó àwòrán o. Hello? Ó ti rìn òṣìlú àbí? Àwọn ọ̀nì tó máa rìn tó máa fọ̀ wálé àwọn ohun tó rìn lọ. Náà ó lẹ́sìn ọmọ tí mo bá ìwé àgbẹ̀jì dára máa ń dọ̀tà. I don't know what is going on. Are you there on church àbí? You cannot be coming on come and look at that girl. Ṣé wọ́n lè máa wọlé kọ́ àwò? Dúró síbẹ̀ ṣùgbọ́n.
ti fi kú ṣàgbà wa nìyẹn àwa tó kú láyé náà ká ṣe dáadáa ni Sharia. Shinara was a very nice girl. As a matter of fact, she's about the best daughter that anybody did request for. But Lord in the bomb of Kushabwan. Thank you so much. Thank you. Thank you. Uba to kula bolo ni ṣáájú arúgbó wa kú. Adagba alugbo ẹ ṣé. Thank you. Amen. Thank you. Mama, ẹ pẹ̀lẹ́ kú àtẹ̀mọ́ra. Ẹ kú àtẹ̀mọ́ra. O láyà o dẹ̀ pa mí lọ́mọ kan ṣoṣo. And you get the guts to stand and talk. You kill my only child. Listen, ẹ jẹ́ ká máa lọ. You are under arrest. Excuse me? For the murder of Sindara Ojediran. You have the right to remain silent. Anything you say or do will be used against you in the court of law. There's a mix-up. You have the right to an attorney. If you can't get one, the state will get you one. Amen. There is a mix-up. There is a mix-up. Apàyàn ni o! Ọláìdá ni o! Èṣù ni o! Ọláìdá èèyàn ni o! Pásítẹ́rà ni! Ìwọ! Akí! Thank you. Ṣé pé Akí lè ṣe báyìí fún mi? Ṣé Akí lè ṣe nǹkan tó ṣe yìí? Ó Pásítẹ́rà mi! Ọmọ kan ṣoṣo! If you lose the street now, single mother, what plenty of if you get your Tayomi Fabi, ẹ ṣé gan. Pàápàá lórí support ẹ̀ fún ìjọba àti àwọn ará ìlú. Ọlọ́run á máa ṣe ìmúṣẹ yín. Àmín. Nǹkan tó yé yín ni pé iṣẹ́ tá gbà ni ó dẹ̀ di dandan ká ṣe. Ṣé rí ọkùnrin tó dúró yìí? Admin criminal ni. Ẹ jẹ́ mọ̀ wípé kó tó lọ dáràn lọ́dọ̀ àwọn màmá yìí ó ti níyàwó kan tẹ́lẹ̀. What? Akin, má wo jọ́nà. Má wo jọ́nà. Akin, má wo jọ́nà jẹ́ kó sọ. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó ẹ̀kọ́ ni. Allow. Kí ló ṣẹlẹ̀? Allow me. Don't tell me allow me. Allow. Please. Wo mo ṣe máa bu ẹ̀rí tó bá dúró tì mí tí kú. Wọ́ dalẹ̀. Mo ṣe lè ṣòwò rẹ̀. Ìyà burúkú ni o ṣe gidi. Òbí. Dalẹ̀. Tí kú. Mo lè bu ẹ̀rí. Will you shut up? Yes, sir. Òun àti admin criminal yìí lọ́jọ́ pàdé àpòpọ̀ láti lọ ṣiṣẹ́ ibi tí wọ́n ṣe. Nígbà tí ó wá ń threaten ẹ̀ tó lóun fẹ́ pa ló ṣe lọ jẹ́wọ́ fún ìyàwó ẹ̀. Ibi tẹ́lẹ̀ yẹn dà, ìyàn mẹ́rin ló wá sí mi nìkan. Mélòó lára mi? Èmi kọ́ Àdùkẹ́ ló wá bá mi. Ọ̀rẹ́ mi, ó ta lẹ́nu. Jẹ̀dí yìí ó. Jẹ̀dí ìyá Bílíkì lágbára. Mo wà délẹ̀ kankan ni. Ọ̀rẹ́, ìjẹ́ wà o. Ìjẹ́ já mi sí. Ọmọ gẹ́fẹ̀ mi Àdùkẹ́ tó ń ṣe lẹ́kọ̀ọ́ ní Lẹ́kì. Tó ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ yẹn. Kí ló ṣe? Ṣé ò ní bàjẹ́? Ó ṣe pè mí nìyẹn. Ọ̀gá àwọn o. Ẹkún ọkọ̀ ló ń sun káàkiri pé girama ẹ̀mí o gbọ́dọ̀ bímọ o gbọ́dọ̀ máa rí o gbọ́dọ̀ ṣe ètò ọkùnrin bá kọ ni ọkùnrin là ń fẹ́. Wọ́n ní ṣóògẹ́ láìkì ẹ̀rọ kúrò ṣó fẹ́ lò mí fún ọ̀gá ẹ̀ ni onínú o bọ̀bọ̀ òṣì máa bó ṣe máa ń kọ̀ǹpilẹ̀ ó láìkì èèyàn gíga. Pé mi dẹ̀ ga èmi láwa láìkì. Kí ni ṣe lọ́dọ̀ ọ̀rẹ́ mi tá a jọ ń fẹsẹ̀ rìn kiri àdúgbò tá a ń ka pépà kiri kò ní kankan tó ń ṣe pé kí n kú tà ẹ̀ fún kẹ́ẹ̀dẹ̀jọ́ máa wà. So báwo ló ṣe máa ṣiṣẹ́ yẹn? Ọ̀rẹ́ o kú lórí o. Tí mo mú jẹ wá fún ẹ. Ó dẹ̀ níjẹ ìjẹ́ wèrè wúbo níjẹ́ dé sí orí pò gọ̀. Ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀sùn ní ẹnìkan sunkún ọkàn wọ́kọ̀ ọ̀rọ̀ àṣàkẹ́ àbàkẹ́ kan wọ́n mọ̀ bí nìkan. Èyí tí mo gbé sílé ṣé mo tí ì bọ̀ tán. Ìtúlọ̀ mú yẹn náà mọ́ ó di mélòó. Jẹ̀dí la máa mú kó àbí. Wàá ti jẹ́ kí n délẹ̀. Ó ti délẹ̀ kí ló tó fẹ́ sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kúkúrú fẹ́ sọ tó fẹ́ lọ́pọ̀ lọ́nù náà tẹ́lẹ̀. Gbàgbé yẹn jarí. Mo sọ kọ́fẹ́ ò tí jẹ́ kí n délé ní kíníkan ẹ̀ tó dé láti Amẹ́ríkà. Ilé òtún wọn á dé láti Amẹ́ríkà pé bó ṣe ló ń ṣe bọ̀ nǹkan wọn alẹ́ kìkì bíi kan ni o. Lẹ́kí bíbá ló ń gbé lẹ́kọ̀ọ́ ó ròyìn property ti ọmọbìnrin yìí ni ṣùgbọ́n gírámì wọn yóò lẹ́nu pé ó ṣá mọ́kọ́ wá mi wàá mú owó ẹ̀ ló wà báyìí báwo ló ṣe máa ṣe. America I love her. O ti láìkẹ́ báyìí. lẹ́sẹ̀kẹsẹ̀ there is something about love see tí ó yẹ tó èèyàn bá máa love tó bá yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ létí ẹ̀ tó ń gbọ́ it will just be wọ́n máa meet ní middle of the head and then everything máa conjugate then you start feeling like the love is
it's automatic you will love kò sí bó ṣe mo ti love ẹ bóyá bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ ẹ torí ìgbà tí wọ́n bí mi ni wọ́n ti wà kò ṣẹ̀dá ayé mi lọ́dún sọ pé ẹ ti máa love o máa wá látọ̀hún yẹn then grandma ẹ̀ máa sunkún ọkọ òun náà máa sunkún á máa wọ́kọ kò ní láti hàn kúkúrú bíi tiẹ̀ sọ tó bá ga so it is natural it's simple ó wọnú ara ni ìwé tó kà ní problem ọ̀ adé ọlọ́ọ̀bà ara wa ni. ìfẹ́ fọ́jú bọ̀ wọ́n ti ní o. lórí wheelchair. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ kan fẹ́ tó rí ẹrù kó o ti rí mo ṣe o. kọ́tí ẹ̀ máa ti gan máa fẹ́ ní ọ̀rọ̀ rí look I love her the thing called love it's not a parallel line o lè understand the love is bóyá sọ̀rọ̀ ẹ̀ the moment mo yẹ gbọ́ pé kí ni ẹ àti mi kọ̀ọ̀kan kọ́dà tí mo kọ̀ sáyé jump mọ́ ni mo yẹ gbọ́ báyìí mo ti love ẹ̀. wọ́n tiẹ̀ lóòfẹ́ máa bẹ káyọ̀ adébáyọ̀ ni kò sì jẹ́ tó ní oúnjẹ. gbàgbé ẹ̀ káyọ̀ dé ọ̀gá tèmi ẹni tí ọ̀gá tọ́dún ló fẹ́ ga tèmi. sọ́kò ọ̀gá dúkè lọ. kò lè fẹ́ mi ló máa tẹ̀lé báyìí bí gíga yẹn ni ló mú ga. bọ̀ ọ̀rẹ́ mi ó lọ́mọ obìnrin kan. ó ti bímọ. that's my daughter. àní òun ló bí ọmọ obìnrin kan sọmọ tiẹ̀. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ nǹkan tó yẹ pọ̀ àìkàwé ẹ̀ ń fi àwọn kankan yọ. according to bẹ́ẹ̀ mi ṣe láì dé àtọ̀ stepfather ni ẹ. ní sùúrù adopted àwọn ọmọ yẹn gbé ìwọ kọ́ ló máa bíbí inú ẹ̀ á dẹ̀ di ọmọ ẹ̀ but ọmọ yẹn tójú fọ́tò ẹ̀. má bínú jọ nítorí lọ. fóònù ẹ kéré o lè gba pictures lórí fóònù. ayé ìgbà kan wọ́n dẹ̀ máa ń gba fún nígbà tí wọ́n aṣọ àpín sẹ́ńbẹ̀ kò sí sẹ́ńbẹ̀ mọ̀ kò sí sẹ́ńbẹ̀ mọ̀ wọ́n ti káńsù ẹ̀. bíbí gan tó jẹ́ bàbá ẹ̀ wọ́n lè kó ń bẹ. so kí wọ́n á ní tàwọn ẹlẹ́gbẹ̀ẹ́ lè dùn mọ́ọ̀tì. tó bá rí ọmọ yẹn wàá rí pa àjọra. ẹni tó ti rí lọ́jọ́ ẹ. alájọra that's my daughter sórí orí ọmọ náà pọnmọ wáyé èyí tó wà ní òkú yé tó bá ti wá báyẹn akọ̀mílẹ̀ wá ni. ìgbà tó pọ̀ lẹ̀ ọ̀rẹ́ báwo ló ti fẹ́ ṣe tilé ọmọ pé tami kú ni. see when there is love máa ń dùn sílé gan ló kéré jù owó náà sọ business náà sọ yìí kẹ kó ní companies. bó ṣe tó bá ti ń tán sí orí báyìí tó ń tọ̀ báyìí bọ̀ àwọn pẹ́ni ló ń lọ. ìwọ ló mú ṣé wá má wọrin tẹnu tí ẹ bá ti bò tó bá ti lè dílé mú. sọ àlàyé mo ti kú òlé o mo ti di gbogbo ẹrù mo ti kú òlé o. lórí kaba yóò ti kú báyìí. mo ti kú báyìí ìwọ gan ti kú báyìí ó dà kó o kò ní o ṣe mọ̀ ọ̀rọ̀ sọ báyìí náà ìwọ gan ti kú ṣé o lè jókòó tó kú ni. ṣebí wo ló sọ fún mi pé kí bá ti kú òlé kí n lè lọ dágbére fún wa pé awo ti kú awo ti lọ o. dáwọ́ wo ló lọ awọ wo ló lọ tó bá yín kú náà nìyẹn ni mo ṣẹ̀ṣẹ̀ kú ni àṣẹ máa plan ni àwọ̀ ṣẹ̀ṣẹ̀ máa lọ kú ni báyìí wá ní owó ti kú ẹ̀ wọ́n lè jókòó tó kú ni kó máa bókun sọ̀rọ̀ báyìí ni àbí wo ni kú báyìí lágbára àmì wọn náà ò ní kú àkọ́kọ́ ni wọn ò ní kú. mo ti plan ti bí o. o ti gẹ̀ẹ́tì ẹ̀ mo ti gẹ̀ẹ́tì mọ́tò. bí o wo lo gẹ̀ẹ́tì. àbíjó ni ti ẹ̀ nẹ́ẹ̀tì dáadáa. bó ní ti bí o ní ìbí nǹkan tá a máa dáná sọ yẹn tó máa wà nù ẹ̀ nǹkan. mo ti gẹ̀ẹ́tì. tètè tó gẹ̀ẹ́tì ẹ̀ material tẹ́kẹ̀ ṣe ó máa gun bí tèmi báyìí. òun sì gbọdọ̀ kó ga wọn pé òkú tó bá kú kó ẹ̀rọ ló máa ń nà sí ló máa wọ sísì ẹni tó bá jóná ó máa kákò níbi chicken. o ti ń bòkú dì í síbẹ̀. business àti ṣe ti pẹ́ ni. náà mo wá àwọn òkú gan-an. mo ti bí wọn kó jọ tó lọ. síbo ni ẹ. àdéhùn. máa wọ orin yẹn ò ṣe kó egungun yẹn kọ́ ni problem. owó ló ti di o. ó ná máa wọ́yẹ̀ ń di òní láti ẹ̀ ó di èmi náà mo yẹ lówó. eléyìí táwa ẹ̀kọ́ náà fa àlùbáríkà sí business àti employer ni tó bá ti yọ báyìí máa ṣe normal fún wọn. ẹ bó wo sọ fún mi bóyá òrà kan nàbà tí mo sẹ́ndì sí ẹ̀wọ̀n oṣù ọ̀pẹ náà. má bínú mo ti rí ìyẹn ọ̀fàjà mo ti rí mo ti rí máa wọ̀ rí. báwo ni báyìí ṣé kí mi ò ní ti lọ dágbére fún wọn pé àwo ti lọ o. òkè bóòrù mọ́jú la ṣe máa ṣe kí ní ẹ̀ta máa dúró ìtumọ̀ àfi jóná tán ẹ jẹ́ ká ṣe ìyẹn tán lọ́kọ̀ tó lọ tú fọ̀ ó bá lọ sọ́ọ̀sì tí a máa rí mọ́tò tó fẹ́ gbé àwárí dọ̀ mí náà mọ̀ ń kọ́ ara ojú kẹ́ gan. mi ò ní rí kí ni ìyá mẹ́ta ló ti promise mi. ó ní olówó la pè mí. ni ó bá dẹ̀ dùn jọ yẹn ló sọ fún mi pé òun ti ríṣẹ́ o. kí wàá la fẹ́ ṣe kò sí nǹkan tá a máa ṣe a máa forí tì náà ni. wọ́n tá a fẹ́ ṣe wà o ìwọ̀n àti matter of fact ni mo ti mọ nǹkan tí mo fẹ́ ṣe o. kí ló fẹ́ ṣe. mo ti ríṣẹ́ wọ́n jẹ́ pé ṣẹ́yàn ṣe mi ò rò pé mo lè ṣe kì í ṣe iṣẹ́ tí mo lè ṣe a very good job for me. kí lè tó lè ṣe. ó ṣe ni pé ṣẹ́yàn máa gba kí n kúrò ní gbogbo agbègbè. ẹ kò sí nǹkan tó máa ṣe mí ò dẹ̀ wọ́n á lóhùn torí Ọlọ́run. mi ò ní ṣe irú iṣẹ́ yẹn iṣẹ́ tó máa gba kí n fi ẹ́ lẹ̀ ní irú iṣẹ́ òun máa wá torí iṣẹ́ máa fi ìyàwó mi lẹ̀ ṣé iṣẹ́ àti ìyàwó ló yẹ kí n mú lẹ̀ ní ìlú mi. owó jẹ́ kí n sọ kí n kò fún ẹ tó bá nígbò òní fi mí sílẹ̀ lé mi ìgbà wọn náà ló ní padà fi mí sílẹ̀ ẹ tó bá fèmí nìkan sílẹ̀ sí ìgbà kò sí nǹkan tó máa ṣe mí. a máa sọ bẹ́ẹ̀ àpẹgbẹ́ àwọn tó ń ranjú mẹ́ẹ̀ tó ń ranjú lọ́ọ̀tún ranjú lọ́sì wọn kọ́ ìṣàkà ìyáfọ̀ nìkan lẹ̀ sí bí àná máa náà ń ṣiṣẹ́ kan láì kéèyàn lọ pòfo torí gbogbo mi ò rò nǹkan tí mo fẹ́ ṣe nígbà yẹn. jọ̀ọ́ torí Ọlọ́run ní sùúrù ok tó bá dúró sí ìbàyẹ̀sí kí ló fẹ́ máa ṣe. àbí tí mo ṣe á protect ẹ̀ mà àwọn tó ń ranjú mọ́ ẹ̀.
jọ òun protect mi ìyẹn ní pé o ti bá bèrè owó lọ́wọ́ ẹ̀ tí o máa fún mi sọ̀rọ̀ protection mo bẹ sọ. lọ́rọ̀ kan kí n lọ ṣiṣẹ́ yẹn. lọ ṣe. ó wá látọkàn. gbogbo ara mo fi sí lọ ṣe. o fọwọ́ gbogbo ara sí pé kí n lọ ṣiṣẹ́ yẹn. everything lọ ṣe lọ́wọ́ wálé. ọkọ mi nílò ló ń lọ yìí o má fojú mi sọ́nà. báwo rẹ. pẹ̀lú ògọ́lọ́ iṣẹ́ kékeré owó ńlá ni o bàbá mi rìn àjò pàdé o má gbàgbé mi o má fojú mi sọ́nà tí mo kémi nìkan mú wa ń bí báyìí. má tó sọ̀rọ̀ báyìí wọ́n ni má gbàgbé mi má fojú mi sọ́nà kò sáwọn pé yàn máa mísẹ̀ wọ́n náà nǹkan tó ń sọ wọ́n bóyá kí n kó máa lọ nọ́mbà rẹ̀. irọ́ máa lọ. ó mọ̀ kí máa mísẹ̀ lẹ́ ń ṣe báyìí fún mi tó bá wà látọkàn jẹ́ kí n dúró mo yìí lè change mind mi jẹ́ wíwú jókòó ojú owó lọ fún mi tó máa ń sọ pé kówó wà ń lẹ́ I would rather stay with you. ẹ̀yìn ìgbà yẹn lẹ ní àlàó wá bá mi lé ó sọ pé ó ti jóná mọ́ mọ́tò mo dẹ̀ débẹ̀ tó tọ́ mo dẹ̀ fojú ara mi rí àṣàràn méjì ń parọ́ fún mi. lẹ́sẹ̀ payàn. náà a ṣàpàyàn adábí ọgbọ́n ni kò sí èèyàn kan ní mọ́tò dọ́mí ni mo rọ Mr. Man Akin jọ jíjẹ sọ tẹnu mi dọ́mí la sun mo dẹ̀ lọ ra mọ́tò lówó dé so àpàyàn rárá. You are a bloody criminal. Akin. The two of you. No, not me. Mommy. Wá dalẹ̀ wá ń gbádùn lẹ́kọ̀ọ́ fèmí sápò rẹ̀. Àlàó dúró tó yìí ni máa fẹ́ là á máa fẹ́ là. Dọ́tò lọ má pè Àlàó mú. A máa fẹ́ là. Wọ́n dalẹ̀ òsì. Tí mi gbóhùn mi láyé má gbà lọ́rùn. bó ṣe ń gbá tébù yẹn ní ẹ̀wọ̀n ṣe máa pọ̀ sí. Ọ̀fíìsì mi bínú. Ẹ lè mọ bó ṣe ń dùn mí tó ni mo sọ̀rọ̀ fún yẹn ẹjọ́ tó lọ lọ. Madam, hey, will you shut up? Àjọ máa fẹ́ là dúró tó yìí ni. Ọ̀gbọ́n la fẹ́ fẹ́ la kú tì mí. Madam. Ojú ọlọ́pàá. Ọ̀rọ̀ tó wọ́n ṣẹlẹ̀ yìí ẹ̀yin ni mo rí báwí o nítorí wípé tí kò bá ń ṣe pé ẹ fọ́ọ̀sì ọmọ yín láti lọ marry ẹ mọ̀ pé ọmọ yín ti bímọ tẹ́lẹ̀ mi mọ reason tẹ́ ṣe ló ń fọ́ọ̀sì láti lọ marry because tẹ́ ẹ bá fọ́ọ̀sì kò ní bá rẹ̀ ní position tó bá rẹ̀ yín. Is it a must for a single mother kó marry under pressure ni ẹ ní láti ṣe yẹn ẹ bá jẹ́ kó farabalẹ̀ kó choose ẹni tó fẹ́ tó tún máa fẹ́ ọmọ ẹ̀ náà. ọ̀gá ọlọ́pàá ipò tí mo ṣe náà ò tí ì pọ̀ jù èmi fẹ́ kí ọmọ mi kó ní ìjókòó ayọ̀ ni òun mo ṣe ní kó tètè má rí kó tètè lọ mọ́kọ wá kó fọkọ mi mọ̀ kó máa lọ kó sọ̀wọ́n kìnìún yìí lọ́wọ́. Anyway ẹ náà ẹ ṣàtìfojú ojú ara yín rí bọ́tẹ̀ ṣáà Mr. Yomi Fabiyi tó bá ti di Monday ẹ má pàdé one court ẹ̀yin méjèèjì ẹ̀yin hardened criminal ẹ̀yin méjèèjì má padà sí detention. ẹjọ sẹ́mu lè máa lọ òun ló dáhùn. níbo ló lọ both of you will go to detention. o fẹ́ ràn mí lẹ́wọ̀n o fẹ́ ràn mí lẹ́wọ̀n. tó bá rẹ̀ dé ṣé ti. Make you keep her. That is why I keep my body well. Make you keep her. If you got your own, no, make you keep her. Make you keep her. Alakori wo bi o. Go ma si asegbe o. If you think say you wise, Mio. Sorry. Seriously, mo ti le believe pé I mean this guy played on my intelligence. On your intelligence or our intelligence. Sọ̀rọ̀ tó sọ yẹn. Ó yẹ kó lo òyìnbó fọ́rọ̀ yẹn àtọ̀. Yorùbá ló yẹ kó fi sojú abẹ́ǹkò. Èèyàn burúkú ni bọ̀bọ̀ yẹn. Kò kí ń ṣe èèyàn gidi. See, let me tell you something. Bó ṣe wà yẹn, ó lè pa ẹ̀mí àti ẹ̀. Because of money. That's the simple truth. I mean, what baffles me most is bọ̀bọ̀ yìí I'm a pàṣẹ tá a bá sọ̀rọ̀ contract. Well, okay, contract you, I'm a executive. It's a damn good actor. You know. Ṣé dáa, ọmọ alára ló ń gbà ẹ̀ ga, ó lè máa package. But ewu ni
kò pa irọ́ bàǹtàbàǹtà bẹ́ẹ̀. Ibo ló ti wá náà? Àkúrẹ́ àbí Ìbàdàn ibo ló ti wá? Tó mú odidi èèyàn tó pa all in the name of wípé gbogbo crime tó ti commit ó fẹ́ jẹ́ káwọn èèyàn máa rí òun bíi newborn baby. Come on now, that is wickedness. Ìwà burúkú nìyẹn, ìwà burúkú gbáà ni. You know, ó wá ṣe yẹn tán ó wá síbí wọ́n bẹ̀rẹ̀ sí ní owó ọmọ lọ́mọ. I mean, ṣé wọ́n ti dàbí yá wọ́n bẹ̀rẹ̀ sí ní owó bẹ́ẹ̀ ni kò ní owó. I mean, I don't understand. I can't deal. No. Even èèyàn burúkú ni. Ṣé ibi tó wà yẹn ibẹ̀ ló máa kú sí? Ṣé ìwọ̀n fọlọ́ síbẹ̀ ni? Èmi kẹ́ ẹ̀. Like cheating àbí kí wọ́n máa bí ìfẹ́ òkè. Á dẹ̀ kọ gbogbo àwọn tó ń wúrú ìwà tó ń wù yẹn. A kọ wọn lọ́gbọ́n. Because irú èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n yẹ láwùjọ èèyàn. Àhámọ́ ló yẹ kó wà. Ibi tó dẹ̀ wà ẹ̀ ló máa kú sí. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́, ṣé ẹ ṣùgbọ́n pé òun pa Akin ló ṣe gbogbo eléyìí tẹ́ ń sọ yìí? Because he is a gentleman. Ẹ mọ̀, ó lè jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ wọn. Or even maybe a mistaken identity. I don't want to love anymore. Fake love full from town. Ojú bá farabalẹ̀ yorí mu. And anyways, tó bá ti ṣetán, mo wà ní VIP. See you later. Hey, come here. Yeah, come here. No, it's fine. Báyọ̀ ta làwọn. Ta ni nitwit yìí? Sorry, your Balofa. Yeah, she wants me to get married as soon as possible. Tí a bá ti marry, we cannot continue to live in this town. I cannot imagine being caged in this town all because you are a king. That will not happen. Ìdodo tẹ́rí ẹni ìdájìyà. Ìdodo ní ìdájìyà. Single mother full from everywhere. Pọ̀pọ̀ nígboro. Just because they don't want to be hot anymore. Because they don't want to be hot again. Oyè ni ọ̀rọ̀ ṣe ni ọ̀rọ̀ ṣe ni obìrìkìtì là ẹ̀dá. Oyè ni single mother full everywhere. Full everywhere. Abẹ́rẹ́ abidjú kẹ́ni múrugú kan jẹ́ lọ. Ẹni rẹ̀ lè gbàgbẹ́ lọ ọ̀rẹ́ mi. Bàbá ni abidjú kẹ́ni burúkú lọ. Bẹ́ṣin náà ni àtúgbò. Ẹni rẹ̀ lè lọ. Ẹni rẹ̀ lè lọ. Ìfẹ́ àfábíyàn òdenu, irọ́ lára yé pa fúnra wọn. No love again. I don't want to love again. Torí fake love full for town. Mo gbọ́ o. Ọgbọ́n lolú tọ́ra fi ń lòlú ọ̀rọ̀. Ọgbọ́n lolú tọ́ra fi ń lòlú ọ̀rọ̀. Ìfẹ́ mi ẹ̀. Ọ̀rọ̀ ìfẹ́ o. Do your best and leave the rest. Ṣé ti ẹ ní ọ̀gá o? Do your best and leave the rest. O lè dàbí Ọlọ́run. Kò sẹ́ni tó mọ̀ dàbí Ọlọ́run ọba mi sí láìlú. People you trust can fall you. Àwọn tó gbára lé. People you mingle to determine who you be. Forever won't make it so but yeah. Single mother full for ground because they don't want to be all the game. Ẹ̀tàn gbẹ̀gbà yẹ ọgbà tí kẹ́yìn jẹ́
alákọ̀rí wo bí o kò má sí àṣegbé o. if you think say you wise, òrógùn ológun ó dáyà lé.